eléyìí tún gbẹnu tán o wọ́n dá òṣèré ilé wa Jigan Baba Ọjà padà láti Mẹ́kà ẹ̀gbọ́n ohun tó ṣẹlẹ̀ mo ṣe Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ ẹ̀rí ọkàn sì máa ń dà mí láàmú dòní olónìí Ọláìyá Egoe ló sọ bẹ́ẹ̀ Lọlá Ìdíje ní bí mo bá ti rí àwọn sàwáwò ọmọkùnrin kan ṣoṣo tí mo bí tó kú nínú mi máa ń bàjẹ́ tí mo sì máa ń sunkún gidigidi ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ wọ́n máa ti dá òṣèré ilé wa kan tórúkọ rẹ̀ ń jẹ́ Abímbọ́lá Kazeem tí gbogbo èèyàn mọ̀ sí Jigan Baba Ọjà padà láti Mẹ́kà èyí ni ohun tó ṣẹlẹ̀ ṣebí ìdùnnú ló máa ń jẹ́ fún gbogbo mùsùlùmí láti lórí ọ̀fẹ́ láti lọ sí umura fún àdúrà àkànṣe àti àṣekágbá oṣù Ramadan lọ́dọọdún orí ọ̀fẹ́ yìí ni Jigan Baba Ọjà ní lọ́dún yìí ṣùgbọ́n kí Ọlọ́run má jẹ́ kí ohun tí a kò rò kó ba eléyìí tí à ń rò jẹ́ ni Jigan Baba Ọjà dìde nílé rẹ̀ ó di ẹrù rẹ̀ kódà ó dágbére fún àwọn ará ilé pé òun ti ń lọ sí Mẹ́kà tó sì gbé àpótí rẹ̀ ó di pápákọ̀ òfurufú níbi tó ti lọ wọkọ̀ òfurufú tó gbé lọ sí Saudi Arabia ṣùgbọ́n òṣèré yìí ò lè wọ Mẹ́kà o níṣe ni wọ́n dá a padà lójú ọ̀nà ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi dá Jigan Baba Ọjà padà sílé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó gbọ́ pé wọ́n dá Jigan padà ló ti ń béèrè ìdí tí wọ́n fi dá òṣèré yìí padà tí àwọn aláhesọ kan sì ń tẹnubọlẹ̀ kiri pé bóyá ó gbé ọjà lọ sí Saudi ni wọ́n fi dá a padà ṣùgbọ́n irọ́ pátápátá ni eléyìí o kódà Abímbọ́lá Kazeem tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jigan Baba Ọjà kì í bá wọn lọ́wọ́ nínú àwọn nǹkan tó lè ba orúkọ rẹ̀ jẹ́ tàbí àwọn nǹkan tó lè ba ọmọlúwàbí rẹ̀ jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ilé-iṣẹ́ tó bá sọ̀nà àti lọ sí Mẹ́kà ló kùnà láti ṣe ìwádìí wọn dáadáa àti pé òun náà ò ṣe ìwádìí kó tó tẹ ọkọ̀ létí lọ sí Saudi Arabia eléyìí ló ṣe àkóbá fún un nǹkan tó ṣẹlẹ̀ ní pàtó ni wípé ìwé ìrìnnà ìyẹn físà Amẹ́ríkà tó wà fún àwọn tó jẹ́ òṣèré àbí àwọn olórin àti gbogbo àwọn eléré ìdárayá tí wọ́n ń pè ní entertainment visa ló wà lórí passport Jigan Baba Ọjà nígbà tó fẹ́ gba físà láti lọ sí Saudi Arabia ní àwọn iléeṣẹ́ tó ń bá ṣètò ìrìn àjò ìyẹn travelling agency sọ fún un pé kò nílò láti wá gba físà láti Nàìjíríà níwọ̀n ìgbà tó ti ní físà Amẹ́ríkà lórí pálí rẹ̀ wọ́n fi lọ́kàn balẹ̀ pé yóò gbé dé Saudi Arabia láìsí wàhálà kankan wọ́n ní níṣe làwọn ò bá gba físà tó bá ti dé ibodè Saudi tí yóò fi wọ orílẹ̀-èdè náà tí wọ́n máa ń pè ní visa on arrival eléyìí ló fi Jigan lọ́kàn balẹ̀ tó sì tẹ ọkọ̀ létí láti lọ sí umura tọdún yìí àfi bó ṣe dé ibodè Saudi Arabia tí wọ́n kọ̀ láti gbà láàyè láti wọ orílẹ̀-èdè náà wọ́n ní físà Amẹ́ríkà tó wà lórí pálí rẹ̀ kì í ṣe ti àwọn arìnrìn-àjò ìgbafẹ́ tí a mọ̀ sí tourism visa pé ti àwọn òṣèré ló wà níbẹ̀ kò sì lè fi wọlé sórílẹ̀-èdè náà fún ìdí èyí Jigan Baba Ọjà ní láti padà sílé tí kò sì lè bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kópa nínú ètò umura àti ọdún yìí Jigan Baba Ọjà sì ti jáde láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ àti láti dẹ́kun gbogbo àwọn àhesọ àti awuyewuye tó ń lọ káàkiri pé ó ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí ó gbé ọjà wọ Saudi Arabia ni wọ́n fi dá a padà sílé bẹ́ẹ̀ ló ń gba àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n máa ṣe ìwádìí dáadáa o kírú ohun tó ṣẹlẹ̀ sí òun yìí kó má bàa ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ló ti kọ́kọ́ ń kọrin pé òun yóò máa fi àsàlátù òun ránṣẹ́ nígbà tí wọn ò jẹ́ kóun wọlé sí Mẹ́kà ó lóun yóò máa fi àsàlátù òun ránṣẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ Jigan ní ó dáa kí èèyàn máa ṣe ìwádìí o ìwádìí ṣíṣe ṣe pàtàkì gan gbogbo ohun tó o bá fẹ́ ṣe rí i dájú pé o ṣe ìwádìí dáadáa ẹjẹǹtì mi ló fi mí lọ́kàn balẹ̀ pé físà Amẹ́ríkà mi wọ Saudi náà pé tá a bá dé Saudi màá kàn gba físà wọn lẹ́nu ibodè ni èmi náà bá lọ ra tíkẹ́ẹ̀tì ni mo bá kó sínú bàálù la bá dé Saudi o ni wọ́n bá ní físà tó wà lórí pásítọ̀tì mi pé B3 ni pé àwọn òṣèré olórin àti gbogbo eléré ìdárayá àti àwọn amúlùdùn ló wà fún ìyẹn entertainment visa wọ́n ní kì í ṣe fún àwọn tó ń rin ìrìn àjò ìgbafẹ́ ìyẹn tourism visa wọ́n ní fún díẹ̀ yìí èmi ò lè bá wọn wọ Mẹ́kà o èmi tí mo ti ń bọ̀ láti ọ̀nà jíjìn wọ́n ní kí n gbẹ́rù mi pé ó di Nàìjíríà o màá máa fi àsàlátù mi ránṣẹ́ o báyìí ni Jigan Baba Ọjà ṣe ṣàlàyé ìrírí rẹ̀ tí ó sì ṣàfihàn fídíò ibi tí ó ti fẹ́ wọlé àti bí wọ́n ṣe dá a padà tí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sì ti ń kí tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ ìgbaniníyànjú fún un pé Ọlọ́run ti rí àníyàn rẹ̀ àti pé Ọlọ́run yóò lọ́ra ẹ̀mí rẹ̀ kọjá ọdún tó ń bọ̀ tí yóò sì pèsè owó fún un láti lọ sí ti ọdún tó ń bọ̀ eléyìí tún lágbára o ẹgbọ́n nǹkan tí gbajúgbajà òṣèré ilé wa Olóyè Ẹ̀bùn Olóyèdé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ọláìyá Egoe sọ nípa Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ Yorùbá ní iná ogún ọdún a máa jóni lọ́wọ́ báyìí lọ́rọ̀ yìí dà fún àgbà òṣèré tó jọmọ bíbí ìlú Abẹ́òkúta ni bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ ti gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Ọláìyá Egoe yìí ṣùgbọ́n ọkùnrin yìí ní ẹ̀rí ọkàn ò jẹ́ kí òun gbádùn ó ní ojoojúmọ́ ni òun máa ń rántí ìwà ìbàjẹ́ tí òun hù sí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé òun ti tọrọ àforíjì lọ́wọ́ wọn. Ọláìyá Egoe sọ eléyìí nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú akọ̀ròyìn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bàbá Ibẹ̀ ó ní
ohun kan tí òun kábàámọ̀ rẹ̀ jù láyé ni bí òun ṣe hu ìwà burúkú kan sí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ tí òun sì já wọn kulẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn. Ó ṣàlàyé pé lẹ́yìn tí òun gbé fíìmù òun kan jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Ọlọ́ládé Mr Money ní ọdún 1999 ni òun ra ọkọ̀ bọ̀gìnì kan, ṣùgbọ́n ńṣe ni wọ́n jí ọkọ̀ náà gbé lọ nígbà tí òun lọ ṣe ìpolówó fíìmù ọ̀hún nílùú Ìbàdàn, ṣùgbọ́n wọ́n bá òun rí ọkọ̀ náà padà lọ́jọ́ kejì nígbà tí àwọn iléeṣẹ́ rédíò bẹ̀rẹ̀ sí ní kéde ọ̀rọ̀ náà ní kíkankíkan pé wọ́n ti jí ọkọ̀ bọ̀gìnì òun gbé lọ. Ọláìyá Igwe ní lẹ́yìn tí òun padà sí ìlú Abẹ́òkúta ní Tọ́pẹ́ Àlàbí àti ọkọ rẹ̀ tí wọ́n ń ṣe ìpalẹ̀mọ́ fún ìgbéyàwó wọn wá bá òun tí wọ́n sì ní àwọn fẹ́ yá mọ́tò yìí fún ìgbéyàwó wọn tó ń bọ̀ lọ́nà tí òun náà sì gbà láti yá wọn ní mọ́tò yìí, ṣùgbọ́n Ọláìyá ní òun tún wá yí ìpinnu òun padà nígbà tó yá tí òun kò sì yá wọn ní mọ́tò náà mọ́. Ó ní ohun tó fà á tí òun fi da ọ̀rọ̀ náà rò tí òun sì yí ìpinnu òun padà ní wípé ẹ̀rù ń ba òun kí wọ́n má bàa tún lọ jí mọ́tò yìí mọ́ wọn lọ́wọ́ tí òun bá gbé mọ́tò náà fún wọn gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn, ṣùgbọ́n kàkà kí òun ṣàlàyé ìdí tí òun fi yí ìpinnu òun padà fún wọn, níṣe ni òun kọ̀ láti gbé ìpè wọn ní gbogbo bí wọ́n ṣe ń pe òun tó. Òṣèré yìí ní bí ó tilẹ̀ jẹ́ pé òun ti lo àǹfààní ìpàdé kan tó da àwọn pọ̀ ní ìpínlẹ̀ Ògùn láti tọrọ àforíjì lọ́wọ́ ọkọ àtìyàwó yìí, ó ní síbẹ̀ náà ó máa ń ba òun nínú jẹ́ tí òun bá ti rántí bí òun ṣe já àwọn ènìyàn yìí kulẹ̀. Ọláìyá Igwe ní báyìí Tọ́pẹ́ náà ti ní ọ̀pọ̀lọpọ̀ mọ́tò rẹpẹtẹ, èyí tápá òun gan pàápàá ò ká láti rarú rẹ̀. Ó ní títí di bí òun ṣe ń sọ̀rọ̀ yìí ló sì máa ń dùn òun pé òun ṣe Tọ́pẹ́ tí àwọn èèyàn náà sì ti ń dá sí ọ̀rọ̀ yìí lórí ayélujára. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Babátúndé ní tí Tọ́pẹ́ Àlàbí ò bá lówó lọ́wọ́ kò ní sọ pé òun já Tọ́pẹ́ Àlàbí kulẹ̀ o, tẹ́ ń rí ojú ayé. Táwọn ẹlòmíín sì ti ń sọ pé ẹ̀kọ́ ńlá ló wà nínú ọ̀rọ̀ Ọláìyá Igwe yìí pé kí a má fojú di ẹnikẹ́ni nítorí òbìrí láyé, ó lè yí sọ́dọ̀ ẹ lénìí kó tún yí sí ọ̀dọ̀ ẹlòmíín lọ́la. Bí mo bá ti rí àwọn ẹlẹgbẹ́ ọmọ ọkùnrin kan ṣoṣo tí mo bí tó kú ni inú mi máa ń bàjẹ́ tí mo sì máa ń sunkún gidigidi. Lọ́lá Ìdíjẹ ló sọ bẹ́ẹ̀ o. Gbogbo àwọn ènìyàn tó gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àgbà òṣèré ilé wa tó rẹwà dáadáa ní Tóyìn Afọláyan, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Lọ́lá Ìdíjẹ ni wọ́n ń bá a káàánú tí wọ́n sì ń gbàdúrà fún pé àwọn ọmọ rẹ̀ tó kù lọ́wọ́ rẹ̀ yóò mọ́ lọ́wọ́ wọ́n sì máa sanjọ́ fún un. Ohun tó fa ìkáàánú àti àdúrà yìí ni ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣèré yìí ṣe níbi tó ti ṣàlàyé bí ọmọkùnrin kan ṣoṣo tí òun bí láyé òun ṣe kú àti bó ṣe máa ń rí lára rẹ̀ ní gbogbo ìgbà tó bá rí àwọn ẹlẹgbẹ́ ọmọ rẹ̀ yìí. Ó ní òun kì í yé rántí ọmọ òun yìí tóun bá ti rí àwọn tó jẹ́ ṣàwáwò ọmọ náà. Àgbà òṣèrébìnrin yìí tó máa ń sábà kópa ìyá ọkọ tàbí ìyá ìyàwó tó burú nínú eré náà ṣàlàyé pé ikú òjijì ló gbọmọ lọ́wọ́ òun. Nígbàkúgbà tóun bá sì rí àwọn ọ̀rẹ́ ọmọ òun yìí lòun máa ń sunkún nítorí ọ̀fọ̀ téèyàn ò lè ṣe parí ni kò sì ṣe é gbàgbé láéláé. Ó ní ṣàdédé lọmọkùnrin kan ṣoṣo tí mo bí fòsànlẹ̀ tó kú. Lẹ́yìn ìgbà tí mo pàdánù ọmọ mi yìí, gbogbo ìgbà tí mo bá ti rí àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú mi máa ń bàjẹ́ tí mo sì máa ń sunkún. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tún láwọn ọmọbìnrin náà, ṣùgbọ́n ọmọkùnrin yìí náà lẹ́yọ̀ kan ṣoṣo tí mo bí. Púpọ̀ nínú àwọn ọmọbìnrin mi ni wọ́n ti lọ sílé ọkọ, àwọn náà sì ti wá ń bímọ ọkùnrin báyìí. Ọlọ́run tóbi lọ́ba o, mo sì dúpẹ́ lórí gbogbo nǹkan tó ṣe nínú ayé mi nítorí mo mọ̀ pé tìbítìrẹ làdálé ayé. Báyìí lágbo òṣèré náà ṣe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún tí ọ̀pọ̀ ènìyàn ní kò mọ̀ pé arẹwà òṣèré tó ń ṣe dáadáa nínú iṣẹ́ tó yàn láàyò yìí tó sì tún jẹ́ àbúrò fún Adélove, ìyẹn bàbá Kúnlé Afọláyan, Mojí Afọláyan, Àrẹ̀mọ Afọláyan pẹ̀lú Gabriel Afọláyan ti larú nǹkan tó lágbára báyìí kọjá. Níṣẹ́ làwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní káàánú rẹ̀ tí wọ́n ń gbàdúrà fún pé iná ọmọ ò ní jó mọ́ àti pé Ọlọ́run yóò dá àwọn tó kù sí, wọn ó sì sọmọ fún un dalẹ̀. Àdúrà wa fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà ni wípé bó ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ ò ní mọ sàárè ọmọ, iná ọmọ ò ní jó gbogbo wa láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tírú eléyìí sì ti ṣẹlẹ̀ sí, Ọlọ́run ọba mi òkè yóò tù wọ́n nínú, yóò sì fi ayọ̀ rọ́pò ìbànújẹ́ wọn.